ni ẹ o ní ìdí kan lọ máa wo ọpọlọ ẹ nínú àwọn bàbá tó bá nù gbàgbọ́ ta ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ó yá dárúkọ bàbá kan tó fi tiẹ̀ jọ Ṣórímọládé ló fi jọ ni ṣé Ọ̀ṣọ́fà ló fi jọ ni ṣé bàbá bàbá Òjó ló fi jọ ni Yèsé ó fi jọ ta ló fi jọ Múyìwá ta ló fi jọ ó tún máa fún wa lógì wàá máa pògì fún wa ògì sísàn wàá máa wá kílèmù pé wòlíì ni ẹ́ bíi pé àwa náà wọn ò bí wa síbẹ̀ bíi pé kérúbù kan la gbà kọjá bíi pé àti ẹ̀ dé Pentecostal rí bíi pé àti ẹ̀ lóye bọ́ ẹ má jí gbogbo ẹ̀ papọ̀ tó bá fẹ́ ṣèṣẹ̀ṣe clear pé ok ṣebí kan mo polówó ṣebí apps wọn fi ṣe ṣebí apps ni mo dẹ̀ polówó ẹ̀ pé nǹkan apps lélẹ́yìí o ó ti fún wa ní ewé bó o bá lo ewé àtegbò kò bad ó níbi tán bá pè bẹ̀ láńgẹ́lì àgbéhùn lọ ẹjọ́ ń tọ́ta náà promise páńgẹ́lì àtúmọ̀ àgbé kiri ṣé ẹ ti rí bórí àwa kìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ ní orí yín pé wá dúró àwọn tó jókòó síbẹ̀ ó ní áńgẹ́lì àgbéhùn lọ bó láńgẹ́lì ń gbé ta náà promise pé áńgẹ́lì máa gbé lọ ara nǹkan tá a fi ń jẹ wèrè tá a fi ń ṣe wèrè nìyẹn tó fi sọ pé you will travel go America with that plane wèrè Akọgun mo challenge ẹ mo fẹ́ rí ẹ nílé mi lálẹ́ ní Brooklyn ní New York mo fẹ́ rí ẹ kó o wá bá mi mo fẹ́ rí ẹ kí má bàa rí ọ lálẹ́ Akọgun kí má bàa rí ọsàn pọ̀nà pa ọ́ láàárọ̀ ọ̀la. trend tó jẹ̀bi mo ti máa ń wo many things láfẹ́fẹ́ táwọn kankan máa jam talk wọn ti kọlu àwọn tó ní wèrè lọ́wọ́ ni mo wà lé o inú DNA mi ìjọ̀gbọ̀n wà nú ẹ̀ wàhálà wà mẹ́ ibẹ̀ lèmi ti máa ń jẹ́ èèyàn ṣùgbọ́n mi ní jẹ̀bi ẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù náà tó o bá jẹ̀bi underline that word Emmanuel Akogun wòlíì tó o bá jẹ̀bi stop preaching for such kind of things no. Action has to speak louder than voice. Tó o bá jẹ Fẹ́mi ní iṣẹ́ gbéṣẹ́ Fẹ́mi 1 million ni màá gbà lọ́wọ́ ẹ̀ ọjọ́ tí ó lọ ń sọ fún ọ so TikTok alẹ́ mọ̀ ẹ́ pé wèrè ò tí tàn Jésù sì ń ṣe wá ní àti ìjìnà ó wà nílẹ̀ o ọjọ́ ọ̀sẹ̀ ní tí ó pa ibi tí ó kù sí ń sọ fún ọ gbàgbé ìṣẹ̀lẹ̀ o Akọgun orúkọ jẹkúdọ̀ rò ẹ́ Akọgun náà pè ọ́ ó ní lọ́wọ́ náà wọn ìwọ àsùnfẹ́ tó wá fẹ́ jáyàn bọ́ gbogbo àti Rotimi Daniels tó ń lálé àwọn bàbá kan ká ní pé ó jẹ̀bi wọn ni ó yẹ kó ti kú tàbí ó ti sọ ṣùgbọ́n irọ́ Ọlọ́run kì í tì ká lẹ́yìn he was disappointed ló ti ń sọ tó ń sọ tó ní fact and figures lọ́wọ́ tó o bá ti jẹ̀bi àwọn tó ń sọ tí ò ní ìtumọ̀ sí ọ èmi Olúwaṣíjì mò ń sọ̀rọ̀ àti ọmọ àṣàdé òṣà 1 million ni màá gbà ọjọ́ márùn-ún ti pọ̀ ọjọ́ márùn-ún ti kún o ọ̀rọ̀ àpáàdì ń wá àwọn wọ́n pẹ́ o. ọ̀rọ̀ wòlíì Akọgun ọ̀rọ̀ àwọn tí wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run làwọn òun ni mo sáré mú wá ẹ gbọ́ bí àwọn èèyàn ṣe ń fẹnu ṣáátá ara wọn tí wọ́n sì ń búra wọn yẹ̀gẹ́nu síra wọn inú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé a ti ń rí láwùjọ tó jẹ́ pé wọ́n ó jáde wọ́n ní lóòótọ́ àtòdodo adẹ́dá kan ló ń rán àwọn níṣẹ́ a sì máa rí nínú ipa àti ìṣe wọn pé ó ń farajọ ẹni tí Ọlọ́run tó gbéṣẹ́ rán àmọ́ ní ìgbẹ̀yìn a padà rí pé nǹkan yí padà bìrí nǹkan ṣapá kan jà mọ́ àṣírí yóò bá tú epo àkàrà ò bá tú epo àṣírí yóò bá tú lábàá máa wò pé irú kí wàá leléyìí ṣùgbọ́n bó ti ṣe wà tó yìí náà la tún ráwọn míì títí dalẹ́ táwọn èèyàn sì ń kan sára sí tí wọ́n ní tọ́ Olúwa ló ráwọn eléyìí níṣẹ́ lóòótọ́ tàbá wá ní àwò lọ sàá ọ̀rọ̀ wòlíì Akọgun láti ìlú Èkìtì tí wọ́n ń lu orí social media kókóókó lásìkò yìí lọ̀pọ̀ ń jáde tí wọ́n sì ń wí tiẹ̀ wípé wòlíì Akọgun yìí kì í ṣe ẹni tí Ọlọ́run kúkú ń lò bẹ́ẹ̀ làwọn míì ní Ọlọ́run ń lo wòlíì Akọgun àmọ́ ó ti yíbìrí kúò ní ìlànà yẹn tí ó tọ́ láti tọ̀ àwọn míì tiẹ̀ sọ pé babaláwo nínú aṣọ Jésù àbí aṣọ Ọlọ́run àbí aṣọ Kristẹni ẹjẹ́ ń lò bẹ́ẹ̀ ó ní wọ́n ń wọ̀ bákan náà làwọn kan ní kò sí tó burú béèyàn bá jẹ́ ẹni tó lòun ń ṣojú fọ́lọ́run ṣùgbọ́n tó tún mú àwọn ohun tọ́lọ́run dá tó fi ń ṣọmọ aráyé lóore
èyí gan làwọn nǹkan tí ó wà nígboro ayé táwọn èèyàn ń gbé tí wọ́n sì ń gbà bí ẹni gbàgbọ́ ọtí. Ẹ wo bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀ tí wọ́n sì ń bínú fatafata. Tá a bá wo sáà nínú ọ̀rọ̀ yẹn, àwọn kan ní òótọ́ ọ̀rọ̀ ń bàbá yìí sọ, àwọn míì sì ní ìlara tàbí owú la lè pé kí wọ́n má fẹnu yaran sọ́bẹ̀ tásìkò tiwọn náà bá tó, àti pé èwo ni kí wọ́n máa sọ̀rọ̀ àbùkù sí wòlíì Akogun. Gbogbo ẹ̀ ohun tójú ẹ̀dá èèyàn ò rí, ojú Ọlọ́run ọba adẹ́dàá wa ó kúkú tó. Ẹ tún farabalẹ̀ wò ó nígbà tí àwọn míì náà tún ń sọ̀rọ̀. Àwọn kan tiẹ̀ sọ̀rọ̀, obìnrin kan nínú fídíò yìí tẹ́ máa wò yìí, ó sọ̀rọ̀, ó ní wòlíì Akogun ọ̀rọ̀ tó sọ nípa Iya Habeeb tí máa ń ṣe skíìtì tóun náà sì ti ń ṣe bí eré tíátà báyìí. Ó ní òun rí èyí ni ìran tí wọ́n sọ. Even if I'm looking for publicity, it's not towards that direction. kò ń ṣe sí ọ̀nà yẹn. Olúwa fi ìran hàn mí. God showed me a vision. Mo rí pé wọ́n gbé ọmọ yẹn wọnú tíátà. I saw that they carried him into a theater. Bí wọ́n ṣe gbé wọnú tíátà. As they took him into the theater, Bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ ṣe operation fún yín. as if they want to operate someone, Wọ́n rí pé wọ́n gbé machine kan sí ní ojú. and they put a machine on his face, Wọ́n wá operate ojú ẹ̀. and they operated his face, his eyes, His eyes. his eyes. Not the hand. It's the eyes. It's not the leg. Kò ń ṣe ọwọ́, kò ń ṣe ẹsẹ̀. Wòlíì Olúmúyìwá Akogun ló kọ mi. That is the name. Tí Prophet bá ń sọ̀rọ̀, Muyiwa. When I'm talking, mo mọ ohun tí mo sọ. I know what I'm saying. Mo rí pé wọ́n wá operate ojú ẹ̀. I now saw them operating. I have no reservations towards this preacher. I have nothing against him, and this is not some sort of opposition. This is not. But I want us to enlighten ourselves. Yes, I want us to enlighten ourselves. I want us to Yorùbá ní tójú bá farabalẹ̀ á rí imú. So imú, mo fẹ́ ká jọ rí imú. Yeah. Matthew 7:15 says, "Beware of false prophets that comes to you in sheep's clothing, but inwardly they are ravening wolves." Am I trying to say that this pastor is false or fake? Absolutely no. But if the scripture can establish the fact of fakeness and wickedness in the prophetic office and Christendom in general, then it means that if it has not started happening, it will happen. But I want to be convinced that it has started happening, Papa, because of the things we hear and read on social media. Now, ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. On several occasions, I've always said it that if there was anything that shouldn't have made it to this, my dear country, Nigeria, it is religion. What am I trying to say? Church business and prophecy is the next big thing, if not the big thing, as far as Nigeria is concerned. And because of that, we cannot tell which is fake and which is real. A lot of things are now beginning to enter into Christendom, such as Idon, Ishiju, Olugbohun. Idon, Ishiju, Olugbohun. Ibi tí mo lọ nìyẹn. In some churches, you will hear some pastors say, "Má sọ̀rọ̀ òdì níbí o, torí pé gbogbo nǹkan tó bá sọ ló máa wá sí ìmúṣẹ." Power of Olugbohun. Tó bá rí olùṣọ́ àbí pastor tó ń sọ bẹ́ẹ̀, ó ní Olugbohun láyìíká ni. Now, some prophets, some whatever, ṣẹ́rí tán bá ti wẹ ojú, kò sí nǹkan tí wọn ò ní rí. And because tashe no fi ń rìn, all of these things I'm saying, I don't know how to say ìwẹ́jú, ìṣíjú in English, so ẹ bá mi gbà bẹ́ẹ̀ ní Yorùbá. Because tashe no fi ń rìn, because wọ́n ti wẹ ojú yẹn, so they see things that tán bá ti rí, bọ́n ṣe rí yẹn ló ṣe máa ṣẹlẹ̀. That is why you find out that tán bá give prophecy online pé lágbájá máa kú o, tẹ́niyàn ò bá ṣọ́ra, tí ò bá sínú Kristi, tí ò bá dúra, ó máa padà kú because tashe náà fi ń sọ̀rọ̀. Do not get me wrong. I am not saying this pastor is anything. I am not saying this pastor running tashe. Please do not get me wrong. But if there is anyone that knows Iya Habeeb, if there is anyone that is very close to him, tell him to go and consecrate himself or look for a Bible-believing church. Because if care is not taken, sheri gbogbo nǹkan tí ẹni yìí sọ, ó likely kó wá sí ìmúṣẹ. Especially because we don't know if it is from God or not. Like I said, I have no reservations, but enough is enough.
ó ṣe jẹ́ pé àwọn celebrities, ó ṣe jẹ́ pé àwọn tó ti ṣiṣẹ́ that have worked their ass out, tó ti lórúkọ, ẹ wo mọ́mì omijé ojú mi, God rest her soul, somebody gave a prophecy, blah 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 blah, another person like that, one actor like that, one actress like that. Why? Kí ṣe kò yẹ ká rò pé ó ṣe jẹ́ pé tán bá sọ kinní yẹn kò kí ní remedy. Fine, ikú máa mú nǹkan dání, àrùn máa mú nǹkan dání, but between you and me, a lot of things still were intertwined pẹ̀lú ìgbàgbọ́ that is not of God. And only somebody tó wà nínú Kristi tòótọ́ ni ò ní wà affected. So imú tó wà nínú gbogbo drama yìí, òun ni mo ti fi hàn wá yẹn. Idán, ìṣíjú, wíwẹjú, olúgbòhùn. Mi ò ń ṣe Yorùbá o. Ìjọ paraku ni mí. I can go live now. Kí n padà fún yín. I'm not capping. But I refuse to be tempted because Jesus Christ overcame temptation. But fact is, idán wà, ìṣíjú wà, olúgbòhùn wà, and ó ti wà intertwined pẹ̀lú ìgbàgbọ́. So we cannot differentiate ìran ọ̀run àti ìran tèṣù. So he needs to go and pray pé gbogbo májẹ̀mú àti àsọtẹ́lẹ̀ ibi lórí ayé òun k'Olúwa fi náà dá padà síbi tó ti ń bọ̀. Nasarawa láfíà fún wa. tí ẹ bá wá gbọ́ ọ̀rọ̀ tí arábìnrin sọ, ẹ rí wípé bá a bá fẹ́ sòótọ́, òótọ́ náà wà nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n obìnrin yìí wà diplomatic nínú ọ̀rọ̀ ẹ̀, tó túmọ̀ sí wípé kó ní kálukú lọ fòye gbé e, tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ wá ní báyìí kàsà báyìí káwòdì, torí kò sẹ́ni tó kúkú mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ yìí, kò sẹ́ni tó mọ ibi tẹ́nìkọ̀ọ̀kan bóyá ó ti gbàgbára tàbí lágbára tàbí ní agbára ẹ̀, bóyá lóòótọ́ ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè ni, bóyá bẹ́ẹ̀ sì kọ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ni wípé ẹja máa lo ohun tí olóyìnbó ń pè ní discernment, làákàyè inú, eléyìí tí Ọlọ́run ọba bá fún kálukú wa. Bákan náà, bí wọ́n bá rí iná sí ọ pé báyìí fẹ́nu ara ẹ kọ èyí tí ò bá dáa, kó o sì gbé ìgbésẹ̀ tó bá yá tó sì tọ́ ní tààràtà, k'Olúwa Olódùmarè sì máa dúró tì ní. Àní rí wàhálà o, àsọtẹ́lẹ̀ bí ò ní ṣẹ sáyé wa, ire bẹ̀ láàmọ̀ rí lọ́jọ́kọ́jọ́ nígbà gbogbo. Kò mọ́ síbẹ̀, ẹ farabalẹ̀ kẹ́ tún wo àwọn fídíò yìí lórí ọ̀rọ̀ wòlíì Akọ̀gun nígbà tí wọ́n ń ṣàlàyé pé ìwọ tó ń sọ̀rọ̀ pé ẹ ṣe dandan ni kẹ́ wá sórí social media wá sọ̀rọ̀ ni, ẹ ṣe dandan ni kẹ́ ìran sí ìyàn ni. Nígbà míì tí wọ́n bá pe àwọn celebrity wọ̀nyí lórí fún pé mo rí ìran sí yín mà, mo rí ìran sí yín sà, mélòó nu wọn gan ló máa gbà, especially ní generation tàwa tó jẹ́ pé olè everybody, olè ti kún gbòòrò, 419 ti kún gbòòrò, 410 ti kún gbòòrò. So you must understand pé nígbà míì àwọn èèyàn tó ń give message wọn, the only means they have is the social media. However, I am not saying that every prophecy or every message is àbí messenger tí wọ́n give lórí social media ló true. Ẹlòmíì kàn fẹ́ fi trend ni. Okay, tẹ́ bá wo social media lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí, a lot of people consult lórí Prophet Akogun, a lot of them they just want to trend with the name. And mo máa ń sọ fún àwọn èèyàn, àwọn kan máa ń sọ pé wòlíì Akogun ṣé celebrity nìkan lè máa ń ràn sí ni, it is because you have never had one-on-one encounter with me. Now, ohun tí wọ́n pè ní wòlíì Akogun tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀, a lot of prophet tó kàn wá sí social media tó sọ̀rọ̀ onírọ́ ni gbogbo yín, arrange prophecy tẹ́ ẹ̀ sọ káàkiri kò jẹ́ kẹ́ mọ̀ pé original wà níbì kan. Mo ti sọ lẹ́ẹ̀kan ní first video, tó bá mọ̀ pé wòlíì ni ẹ́ tó dẹ́ lójú pé kì í kàn ṣe wòlíì because pé gbogbo wòlíì kọ́ láríran, mo ti sọ fún yín pé ohun tí wọ́n fi ń dá wòlíì àríran mọ̀ nílàjẹ́ tí mo ti wá ni wípé wọ́n máa ń ṣe test fún wa ká tó graduate ní prophetic school. When you go for prophetic training, wọ́n lè mú èèyàn níwájú ẹ pé gbogbo yín ẹ wá sọ ìran nípa ẹnì kí lè rí. Everybody abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀, ìwọ tó bá sọ̀rọ̀ tí ìran ẹ̀ ò bá tálì pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn, o ti fail course yẹn for that year, you will have to come back the following year. Go and ask from anybody to buy your more large to attend the Zion Church, dada. This is where we gain the gift from. Ìbátá gba gift yẹn tán mo tún wá kàwé pẹ̀lú ẹ̀, ó brought the knowledge mi. That's why gbogbo àwọn ọmọ wòlíì tó kọjá under the tutelage of Prophet Muyiwa Akogun, I am proud of them anywhere I get to. So these are one of the things to gbọ́dọ̀. And má gbàgbé pé mo sọ pé bọ́n give message fún ẹ, whether it is true or not, you have a role to play in that message, whether it will come to pass or not. Ọlọ́run tó mú message yẹn wọ́n náà ní role, wòlíì náà tó ríran sí òun náà ní role. Mẹ́tẹ̀ẹ̀ta ni ó ṣiṣẹ́. Now, wá gbọ́ mi. Mo mọ̀ pé a whole lot of people have any questions lórí àwọn kan tí mo ti sọ yìí. If there is any question you want to ask, o gbọ́dọ̀ understand pé bí ayé ṣe ń advance, iṣẹ́ Olúwa ní ìdàtí advance.
pẹ̀lú iṣẹ́ wòlíì ẹ o gbọ́dọ̀ advance pẹ̀lú ẹ. Má kàn jáde máa bẹnu àtẹ́lu àwọn èèyàn lórí pé ẹ lágbájá sọ̀rọ̀ fún lágbájá, tàmẹ̀dù sọ̀rọ̀ fún tàmẹ̀dù. Èdìdí ohun tí ò bá yí ẹ òpè ló jẹ́ nínú ẹ̀. ju gbogbo ẹ̀ lọ Tóbi Fásùgbà ló kọ tèmi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Èrò tiyín ẹ já mọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí ìyẹn comment section. Kẹ́ẹ̀sì pín fídíò yẹn fáwọn ẹlòmíì náà ká lè jọ kẹ́kọ̀ọ́ ká jọ lóye. Ẹ jẹ́ kí èmi àti yín jọ pàdé ní comment section níbi tí màá ti wo kí lèrò tiyín pẹ̀lú ẹ̀. Ẹ ṣeun. Ẹ máa wò kẹ́ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹni bá wọn dé Jẹ̀ṣà ìyẹn á Jẹ̀ṣù, ẹni bá wọn dé Jẹ̀bú ìyẹn á mú gàrí. Ọlọ́run má jẹ́ bá wọn bọ́mọ Ìbàdàn jà, ìyá rẹ̀ dá lójú owó wá ń kà, bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn ṣe gítà. Àǹtí abájọ tẹ ọ̀rọ̀ kan fẹ́ yín lé. Bísẹ̀ àwọn ìgbòkè ilé ilẹ̀ ti bú tán. Bísẹ̀ àwọn ìgbòkè ayé ilẹ̀ ti bú tán sẹ̀. Bàbá bùkẹ́ sáyà ọ̀rọ̀ wa ni, àbá máa yọwọ́ lọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀. Dàkú máa yọwọ́ lọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀. Dàkú máa yọwọ́ lọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀. Dàkú máa yọwọ́ lọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wò ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.